إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. الحمد لله الكريم المنان ذي الفضل والإحسان الذي هدانا للإيمان وفضل ديننا على سائر الأديان والصلاة والسلام على نبينا محمد الذي أرسله ربه شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. Adá ọpẹ́ fún Ọlọ́run, ọba alápọ̀nlé, ọba olóore, ọba ọlọ́rẹ, ọba oníkẹ́. Ọba yìí náà ló fi ọ̀nà mọ̀ wá lọ sí di Islam. Ó fọ́nà mọ̀ wá, ó ní ká ní ìgbàgbọ́, ká ní iman. Ọba yìí náà ló gbé ọlá fún ẹ̀sìn Islam lórí gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé. Ó wá ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ṣe lólú, ó rán níṣẹ́ sí gbogbo ayé kó jẹ́ olùfúnni ní ìròdùnú, olùkíni nílọ̀. Ó ní kí Ànábì ó pèpè sí díẹ̀ sìn pẹ̀lú ògo títọ́lọ́hun. Ó ní kí Ànábì kó jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹnú òkun. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó bá Ànábì, kó bá wọn ará ilé Ànábì, kó bá wọn sọ̀hábà Ànábì tí wọ́n bá dúró ti ṣe Ọlọ́run tẹ́sí fi fúká tó fi dọ́dọ̀ tiwa láfíríkà, nílẹ̀ Yorùbá, nílẹ̀ Ànàgó, nílẹ̀ Ìgùn. Lẹ́yìn asọ̀látù àti ọpẹ́, a kí àwọn elétò Sunna TV Yorùbá, a kí àwọn ẹni tí wọ́n gbé iléeṣẹ́ náà lọ́wọ́, tí wọ́n náwó sí, tí wọ́n ń fún wa láǹfààní kẹ́ ẹ máa gbọ́ wa, kẹ́ ẹ máa rí wa. Ọlọ́run bá wa dúró tì wọ́n, bá wa pẹ̀lú wọn. Owó wọn Ọlọ́run má jẹ́ ó tán. Lẹ́yìn náà, àwọn kan ni wọ́n ń yà wá, àwọn kan ni wọ́n ń gé ló fi ń ṣe é wò. Abẹ́ Ọlọ́run fáwọn náà, Ọlọ́run bá wa dúró tì wọ́n, bá wa pẹ̀lú wọn. Ọba tí ń dúró tì ní nídìí iṣẹ́ Ọlọ́run, nítorí èyí tẹ́ ń ṣe yìí ẹ fi ń fún ẹ̀sìn ká ní. Ọlọ́run bá wa dúró tì yín, bá wa pẹ̀lú yín. Ẹ wá rí èyí tí ó jẹ́ ọ̀rọ̀ ní àyájọ́ títòdí náà ni ìtàn nípa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ogun tí Ànábì jà tó fi fún ẹ̀sìn ká. Ìsìlámù kìí ṣe ẹ̀sìn ogun, kìí ṣe ẹ̀sìn jàgídíjàgan. Ṣùgbọ́n Ọlọ́run bá sọ fún Ànábì wípé ẹ̀sìn tí mo fi rán ọ yìí, ẹ̀sìn gbogbo ayé ni o. Ẹ̀sìn yìí, ẹ̀sìn tèmi Ọlọ́run ni. Ẹ fún ẹ̀sìn yìí ká, kó dé ọ̀dọ̀ ẹni kọ̀ọ̀kan, kó máa jẹ́ àwíjàre lórí ẹni kọ̀ọ̀kan. Gbogbo ẹni tó bá wá jókòó wípé ẹ̀sìn yìí ò ní fúká, ẹ̀sìn yìí ò ní gbòòrò,
a ní fi ohun tá bá wọn bàbá wa lórí ẹ̀ tí wọ́n ń ṣe a ní fi ńlẹ̀. Ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ gbé ẹ̀sìn ìsìláàmù wá, ẹ̀yin tẹ́ ẹ pé ìsìláàmù lọ́lọ́run ọba fi rán yín, a sì nígbà kí ẹ̀sìn yín kó fúnká. Ọlọ́run ọba ní ẹ gbógun tì wọ́n, ẹ bá wọn jà, ẹ gbìyànjú báwo ni ẹ̀sìn yóò ṣe fúnká. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá dúró wípé mi ò fẹ́ bá yín ṣe ẹ̀sìn tẹ́ ẹ pè lẹ́sìn Ọlọ́run, ṣùgbọ́n mi ò dààmú yín. Ọlọ́run sọ fún Ànábì wípé má bá wọn jà, má dààmú wọn, má gbógun tì wọ́n. Ọlọ́run ló ní mọ̀nà, bọ́lọ́run bá ṣe tán láti fọ̀nà mọ̀ wọ́n yóò fọ̀nà mọ̀ wọ́n. Ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n á dojú ìjà kọ Ànábì, Ọlọ́run ní má pa wọ́n mọ́ra. Nínú àwọn ogun tí Ànábì jà pẹ̀lú àwọn kèfèrí Mákà, àwọn Kùrẹ́ṣì tí wọn ò fẹ́ kí ẹ̀sìn ìsìláàmù kó fúnkáyé, wọn ò fẹ́ kí ìsìláàmù kó gbalẹ̀. Nínú ẹ̀ náà ni ogun UHUD. A sọ nípa ogun UHUD yìí, ìṣẹ̀lẹ̀ náà àti àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ látara ẹ̀. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ nínú Islam tọ́lọ́wọ́n bàbá ní ó ṣẹlẹ̀ sí Ànábì kó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà, Ọlọ́run ọba fẹ́ kọ́ Ànábì lẹ́kọ̀ọ́ ni, ó fẹ́ kọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́, ó fẹ́ kọ́ àwa tá padà wáyé lẹ́yìn Ànábì, lẹ́yìn àwọn sọ̀hábà, Ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Ogun yóò lọ lásán, ẹ̀kọ́ ń bẹ fáwọn sọ̀hábà Ànábì tí wọ́n bá Ànábì jagun. Ẹ̀kọ́ ń bẹ fún àwa tá a ṣẹ́kù lónìí tá ń jẹ́ àlè umma Ànábì. Ká tó lọ bí ẹ̀kọ́ tá a rí mú jáde látara ogun UHUD tí Ànábì jà yìí, a padà síbi ìṣẹ̀lẹ̀ náà pàápàá ogun UHUD gan lára, kí ló fa sábàbí ẹ̀? Ogun yìí wáyé nínú oṣù Shawwal tí ń jẹ́ ọdún kẹta tí Ànábì kúrò nílùú Mákà lọ sílùú Mádínà. Àwọn Kùrẹ́ṣì nígbà àwọn mùmíní, àwọn mọ̀lé, àwọn mùsùlùmí tí wọ́n borí wọn nínú ogun Bádírì, wọ́n rí ìfìdírẹmi nínú ogun Bádírì yìí. Wọ́n wá pinnu wípé àwọn fẹ́ gbẹ̀san ohun tó ṣẹlẹ̀ sí àwọn nínú ogun Bádírì, àfi káwọn palẹ̀ mọ́ ogun míì láti kojú àwọn mùsùlùmí. Àwọn ohun tí wọ́n ṣe fáwọn nínú ogun Bádírì, àwọn gbọ́dọ̀ ṣerú ẹ̀ fún wọn tàbí jù bẹ́ẹ̀ lọ nínú ogun UHUD. Ohun tó ṣẹlẹ̀ nínú ogun Bádírì ìtí ń tọ́ka wípé ìsìláàmù fẹ́ gbalẹ̀, ń tọ́ka wípé ìsìláàmù fẹ́ máa fọ́n túkọ́, fẹ́ máa fúká. A ní gbà kí ìsìláàmù fúká. Èyí ló wá mú wọn pinnu wípé àwọn láti gbáradì láti kojú àwọn mùsùlùmí lẹ́ẹ̀kan sí. Ọlọ́run fẹ́ wá tara ogun UHUD yìí láti lè fi ṣe ìdánwò fáwọn mùmíní, àwọn ìmọ̀le, àwọn mùsùlùmí, àwọn tí wọ́n jẹ́ ẹrú Ọlọ́run. Ọlọ́run fẹ́ ṣe ìdánwò fún wọn. Ọlọ́run fẹ́ fi ìyàtọ̀ sáàrin ta ni mùnáfìkí, ta ni mọ̀lé òdodo látara ogun UHUD yìí.
nígbà àwọn Kùrẹ́ṣí, àwọn kèfèrí Mákà tí wọ́n ṣàfẹ́kù àwọn abẹnugan wọn, àwọn àgbà ìdílé wọn nínú ogun Bádírì, àdánwò kàn wọ́n nínú ogun Bádírì léyìí tó pọ̀. Wọ́n wá rí wípé kò sí ṣíṣe, kò sáì ṣe, àfi ká gbẹ̀san. Sùfìyánì ọmọ Harbi, nígbà tí ò ságbà mọ́, òun fi ra ẹ̀ṣà síwájú fáwọn Kùrẹ́ṣí wípé aná ti gbáradì, aná ti múra àti gbẹ̀san àti kojú ànábì àtàwọn sọ̀hábà rẹ̀. Ó pe gbogbo àwọn Kùrẹ́ṣí jọ nídìílé. Ó wá ń gbin ìkórìíra ànábì sí wọn lẹ́mìí, ìkórìíra àwọn mùsùlùmí sí wọn lẹ́mìí, àti pé báwo ni a ṣe fẹ́ borí ogun tá a fẹ́ lọ lẹ́yìn ogun Bádírì tí wọ́n borí wa. Ó bẹ̀rẹ̀ sí máa ṣa ọmọ ogun jọ nínú ìdílé kọ̀ọ̀kan. Àwọn ọmọ ogun tó kó jọ lásìkò náà ni 3,000 tí ń jẹ́ 3,000. Ìbáà ṣe nínú àwọn Kùrẹ́ṣí, ìbáà ṣe nínú àwọn Yẹ̀húdí tí wọ́n kórìíra ẹ̀sìn, wọ́n kórìíra ànábì, wọ́n kórìíra àwọn mùsùlùmí. Bákan náà nínú àwọn Ahbash, àwọn ará Habasha tó jẹ́ wípé ẹ̀sìn Kírísítẹ́nì náà ní ń bẹ lọ́dọ̀ tiwọn, táwọn náà ò fẹ́ kí Ìsìlámù ó gbalẹ̀ kó fúnká dọ́dọ̀ wọn. Wọ́n palẹ̀ mọ́ ogun dé ànábì àtàwọn àtìyàwó wọn ni wọ́n kó lọ́wọ́. Ohun tó fà á tí wọ́n fi mú àwọn ìyàwó wọn lọ́wọ́ ní tìtorí àti mọ́sálógun. Wọ́n ti mọ̀ wípé bí àwọn ìyàwó tàwọn bá ń bẹ pẹ̀lú àwọn, báwọn bá ń lọ sá àwọn dojo. Akin làwọn ìyàwó tàwọn sì fẹ́, wọ́n mú ìyàwó lọ́wọ́ nítorí àti mọ́sálógun. Wọ́n wá dojú kọ Mádínà. Nígbàtí wọ́n dé ìdí òkè UHUD, ìdí tó fà tí wọ́n fi sọ ogun náà ní ogun UHUD nìyẹn. Ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, tí ogun náà ti wáyé, ń jẹ́ ìtòsí Jabal UHUD. Èyí wáyé ní oṣù Shawwal ní ọdún kẹta tí ànábì ṣe hijira, gẹ́gẹ́ bí a ṣe sọ. Nígbàtí ànábì gbọ́rọ̀ wípé àwọn Kùrẹ́ṣí wọ́n ti jáde kúrò ní Mákà, wọ́n dojú kọ Mádínà, wọ́n ti sọ̀kalẹ̀ sí Jabal UHUD tí wọ́n fẹ́ bá wa jà. Ànábì pè àwọn sọ̀hábà rẹ̀, ó bá wọn jíròrò báwo láti ṣe. Ànábì ní Ọlọ́run ní darí ẹ̀, tòun ti bó ti jẹ́ wípé Ọlọ́run ní darí ànábì. Ànábì pè àwọn sọ̀hábà. Ṣé gbọ́ ohun tí ń ṣẹlẹ̀? Wọ́n làwọn gbọ́. Báwo láti ṣe? Ṣé kí a jáde sí wọn ni àbí ká jókòó lu Mádínà ká máa retí wípé wọ́n fẹ́ wọlé wá? Apá kan nínú àwọn sọ̀hábà, nínú àwọn àgbà sọ̀hábà, láwọn ẹni tí wọn ò ní àǹfààní àti kópa nínú ogun Bádírì, àwọn sọ fún ànábì wípé a ní jókòó ń bí.
a fẹ́ ya ojo pẹ̀lú wọn, a lọ. Lílọ wa yóò máa jẹ́ ìdáàbòbò fún ìlú Mádínà tí àwọn ohun tá a nínú ìlú, àwọn aráàlú, àwọn obìnrin ni, àwọn arúgbó ni, àwọn ọmọdé ni tí òun fi ní faragbà nínú ogun náà. A jáde lọ bá wọn. Wọ́n sì fẹ́nu kò sérí bẹ́ẹ̀ pé àfi ká lọ, àfi ká jagun yìí. Abdullahi bun Ubayy bun Salul, àgbà munafiki, aṣíwájú àwọn munafiki, òun sọ fún Ànábì wípé a ní lọ ogun yìí o, ẹ jẹ́ á jókòó ní Mádínà wa yìí, wọn ò lè wá bá wa ń bí yìí. Nígbàtí Ibn Salul tó sọ yìí, a rí apá kan nú àwọn sọ̀hábà tí wọ́n pẹ̀lú ẹ̀ tí wọ́n sọ wípé a ní lọ́bì kan, ibi afẹ́ gbé náà láwà yìí, a níjà ogun náà. Àwọn yìí náà, àwọn náà sì dúó wípé àná ní lọ. Àwọn kan nú àwọn sọ̀hábà, àwọn àgbà àwọn sọ̀hábà ní àfi ká lọ, àfi ká jáde lọ jà ogun náà. Ìmọ̀ràn l'Ànábì béèrè, Ànábì wá dìde láàrin wọn, ó wọlé lọ. Ànábì lọ gbé aṣọ ogun wọ̀. Ànábì palẹ̀ mọ́, ó múdà rẹ̀ dání, ó wọ aṣọ ogun. Ànábì wá jáde sí àwọn sọ̀hábà. Nígbàtí Ànábì jáde sí àwọn sọ̀hábà, ìbẹ̀nú àwọn ẹni tí wọ́n ní á lọ, tó ṣe wípé á lọ wọn, ó bẹ̀rẹ̀ sí máa kọ́lẹ̀. Nígbà Ànábì jáde, wọ́n sọ fún Ànábì pé ya Rasulullah, in ahbabta an tamkutha fil madinati faf'al. Bó bá fẹ́ láti jókòó sílùú Mádínà, ọwọ́ rẹ̀ ló wà, gbélú Mádínà, mọ́ lọ ogun náà. Ànábì wá fún wọn lésì wípé ma yanbaghi li nabiyyin idha labisa la'matahu an yada'aha hatta yuqatil. Kò ní dáa tó, kò ní dáa ká wá sọ wípé Ànábì wọ aṣọ ogun tán ní ó wà bọ́ ńlẹ̀ láì jẹ́ pé ó lọ ogun náà. Kò lè lọ bẹ́ẹ̀. Àfi ká dógun yìí, àfi ká lọ jíjà yìí. Ànábì wá fi Abdullahi ibn Kulthum ó fi rólé. Ó ní ìwọ máa wọlé dè wá, máa jẹ́ aláṣẹ Mádínà láàrin àsìkò tí a lò tá fi lọ jà ogun yìí. Abdullahi ọmọ Salul munafiki, ohun tó fẹ́ ṣe ìbẹ̀nú ẹ̀. Ànábì wá jáde pẹ̀lú àwọn sọ̀hábà, àwọn ará Mádínà tí wọ́n tẹ̀lé Ànábì níjọ́ náà, àtọmọ ogun ni o, àtẹni tó fẹ́ máa tọ́jú àwọn tí wọ́n bá gbapá nínú ogun, wọ́n jẹ́ ẹgbẹ̀rún mil. Ẹ wo nǹkan àwọn kèfèrí, òǹkà àwọn kèfèrí ni 3,000, òǹkà àwọn mùsùlùmí náà ni 1000. Ẹgbẹ̀rún
sí ẹgbẹ̀rún mẹ́ta. Wọ́n ń lọ lọ́nà, wọn ò tí ì débi tí wọ́n fẹ́ jagun. Olórí àwọn mùnáfìkí ó já 100 nínú ẹgbẹ̀rún kan tí ànábì kó sọ́nà, ó já 100 gbà. Ó dá wọn padà sí ìlú Mádínà wípé àwọn ò lógun sẹ́, àwọn ò fẹ́ padà lérí èrò wa, àná fẹ́ bá lọ ogun kó mọ́ lọ. Ìbá àwọn ẹni tí wọ́n wá kù pẹ̀lú ànábì wọ́n ń jẹ́ 700. 700 ló kù pẹ̀lú ànábì nínú àwọn ẹni tí wọ́n jáde nílé pẹ̀lú ẹ̀. Abdullahi ọmọ Salul òun ti kó 300. Ànábì wá dé ìtòsí Jabal Uhud. Ànábì fi Jabal Uhud sẹ́yìn. Ó wá pèsè fún àwọn jàmá ẹ̀ wípé ẹ gbáradì, ṣùgbọ́n ẹ má tí bẹ̀rẹ̀ ẹjà dìgbà tí màá sọ fún yín wípé ó yá. Wọ́n súbẹ̀ mọ́jú sọ́jọ́ kejì. Ànábì wá palẹ̀ mọ́, ó gbáradì fún àwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n jẹ́ sọ̀hábà. Àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tí ó mọ yin nǹkan, ó fi wọ́n sí ààyè wọn. Àwọn tí wọ́n mọ lo idà lórí ẹṣin, àwọn náà wọ́n wà láyé tí wọ́n náà. Bí ànábì ṣe palẹ̀ mọ́, bẹ́ẹ̀ náà ni àwọn kèfèrí yìí náà, àwọn náà palẹ̀ mọ́. Àwọn kèfèrí òǹkà tí wọ́n ń jẹ́ 3,000. Àwọn mùsùlùmí àwọn ń jẹ́ 700. 700. Ṣùgbọ́n àwọn akọgun tí ń bẹnu wọ́n ní wọn ò ju 50 lọ, 50. Ogun bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì láàrin àwọn mùsùlùmí àti àwọn kèfèrí. Ó di wípé àwọn mùsùlùmí wọ́n pa àwọn kèfèrí nípakúpa. Àwọn mùsùlùmí wọ́n borí ogun Uhud. Àwọn kèfèrí wọ́n fìdí rẹmi, wọ́n sá padà. Nígbà àwọn kèfèrí sá padà, Abdullah bun Zubair òun ni ànábì fi ṣe olórí àwọn ẹni tó fẹ́ máa yin akọ̀ sí àwọn kèfèrí. Òkè ibi tí wọ́n ti dúró, àwọn jàmá yìí tí wọ́n rí pé àwọn kèfèrí ti sá lọ, wọ́n lọ́gun láàrin àwọn jàmá wípé ya qawm, ẹ̀yin èèyàn, ẹ̀yin jàmá, al-ganimatul ganima, nǹkan ọrọ̀ ogun, ẹ má jáfara. Abdullahi ọmọ Jubairu yìí rán wọn létí ọ̀rọ̀ tí ànábì sọ fún wọn, nàsíhà tí ànábì fún wọn wípé ẹ má kúrò láàyè yín. Lẹ́mi tí àwọn kèfèrí ti sá lọ, wọn ò ní padà. Ó di wípé àwọn mùsùlùmí wọ́n fi ààyè wọn lẹ̀, wọ́n ń sáré lẹ́yìn
ọ̀rọ̀ ojú ogun. Ibi tí wọ́n ti ń sáré lẹ́yìn ọ̀rọ̀ ojú ogun, àwọn ibi tí ànábì gbé wọn sí, ó kílásé wọn sí wípé ibi ni ẹ wà, bí ẹ bá ti rí pé wọ́n ń bọ̀ ẹ máa dá nǹkan bò wọ́n. Wọ́n kúrò láyé wọn, wọ́n ń lọ sáré nídìí ẹrù ogun tí wọ́n fẹ́ kó. Àwọn kèfèrí wọ́n padà sẹ́yìn, àwọn ọmọ ogun wọn wọ́n wá ibi tí àwọn mùsùlùmí ti dúró tí wọ́n ti ń yí nǹkan, ó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa kojú àwọn mùsùlùmí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí, gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, a sọ fúnra wa wípé àwọn mùsùlùmí wọ́n yapa àṣẹ ànábì wọn. Ẹ má kúrò láyé yín o, dìgbà tí màá fi fún yín láṣẹ wípé ẹ kúrò láyé yín. Nígbà tí wọ́n rí pé àwọn kèfèrí wọ́n sá padà, wọ́n sáré lẹ́yìn ọ̀rọ̀ ojú ogun. Àwọn kèfèrí nígbà tí wọ́n rí pé ìdí nǹkan ogun làwọn mùsùlùmí ti ń jà ni wọ́n ti ń kó, wọ́n padà sí ààyè wọn. Àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí máa da nǹkan bò wọ́n. Ogun náà dá àwọn ọjọ́ náà. Ó di wípé ọ̀pọ̀ àwọn sọ̀hábà ni wọ́n bá ogun yìí lọ. Ànábì níjọ́ náà ó gba ọgbẹ́ sórí, ó gba ọgbẹ́ síbi ojú ẹ̀, wọ́n ká ẹ̀yìn ọ̀gàn ẹ̀ ti ọ̀tún níjọ́ náà, ẹ̀yìn ọ̀gàn ti ìsàlẹ̀ ti ọwọ́ ọ̀tún ti ànábì, wọ́n ká, ẹ̀jẹ̀ dàbò ànábì dépò pé ẹlòmíì rí ànábì nírí wípé ó ti kú. Àṣetánì èèyàn tó fẹ́ fi ohùn fi kó agara bá àwọn mùmìní, ó lọ́gù wípé inna Muhammadan qad qutil. Ànábì ti kú o, ànábì ti kú o, ànábì ti kú o. Ó wá di wípé ìrẹ̀wẹ̀sì ọkàn ó bá àwọn mùsùlùmí. Ṣé àdúró ni ànábì wa tá a tẹ̀lé wá òun ló ti kú ni? Ẹni tọ́lọ́wọ́ ọba fi ẹ̀sìn rán tàjọ́ ń jíjẹ ẹ̀sìn yìí òun ló ti kú ni? Wàtàwálà akitharuhum. Ọ̀pọ̀ àwọn mùsùlùmí ń jọ náà wọ́n padà sẹ́yìn kó tó di wípé nínú àwọn mùsùlùmí, nínú àwọn sọ̀hábà, wọ́n wá ànábì kan tí wọ́n gbìyànjú báwo ni wọ́n ó ṣe dáàbò bo ànábì tí nǹkan ò fi ní ṣe. Wọ́n jagun náà jọ náà. Àwọn ẹni tí wọ́n kú sójú ogun nínú àwọn sọ̀hábà wọ́n ń jẹ́ 50 àtogún. 50 àti 10, àbí 60 àti 10, afwan, 70. Bẹ́ẹ̀ ni a rí àwọn ẹni tí wọ́n gba pàǹjọ́ náà nínú ogun yìí. Ọ̀pọ̀ àwọn sọ̀hábà ní àwọn akọgun náà ni wọ́n lọ sínú ogun náà. Bí ogun yìí ṣe ń lọ
bí ṣe ń lọ Ọlọ́run ní kí àwọn mùsùlùmí àwọn mùmínì kí wọ́n padà wá rí àǹfààní àti tó gbáradì lẹ́ẹ̀kan sí tó fi di wípé ànábì tún ètò tò wọ́n padà wá borí ogun náà. Nínú àwọn àǹfààní ẹ̀kọ́ òye táàrí mú nínú ogun Bádírì náà ni al-makanatu nabawiyya la tamna al-musharaka wal-mushawara. Pé ànábì ni mí, àyè ibi tí Ọlọ́run ọba gbé ànábì sí, ìjẹ́ ànábì ẹ̀ kò kọ̀ fún láti lè kópa nínú ogun. Ànábì ṣe ọ̀gá tí ń jókòó ńlé tí ń rán àwọn ọmọ lójú ogun wípé ẹ lọ kú. Ànábì tẹ̀lé wọn lọ. Nínú àǹfààní náà jẹ́ ànábì tí ànábì jẹ́ ànábì kò kọ̀ fún láti lè gba ìmọ̀ràn. A sọ fún wa wípé Ọlọ́run ọba ní darí ànábì, wáhàyí ń sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́run. Ṣèyí má ṣèyí, Ọlọ́run ọba náà ní darí ànábì. Ọlọ́run ti fi hàn ànábì látẹnu ohun, ó ti rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá kan ń bọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí nínú ogun UHUD. Ṣé kí àwọn mùsùlùmí kí wọ́n jókòó nílùú Mádínà kí wọ́n má lọ ogun náà ní títorí báwọn bá jagun náà kèfèrí ní ó borí tàwọn? Ọlọ́run ti fi gbogbo ẹ̀ hàn ànábì lójú oorun. Tóhun ti bẹ́ẹ̀, ànábì gbé ọ̀rọ̀ yìí wá bá àwọn sọ̀hábà, ó gbàmọ̀ràn lọ́dọ̀ wọn, ó gba làákàyè wọn wípé ṣé ká jáde ká lọ ja ogun náà ni àbí ká dúró nílùú Mádínà ká máa dáàbò bo ìlú Mádínà. Nígbà t'Ànábì wá rí wípé ọ̀pọ̀ àwọn èèyàn, ọ̀pọ̀ àwọn sọ̀hábà wọ́n fẹnu mọ́ wípé ká jáde ká lọ pàdé ọ̀tá, Ànábì gbé síra wọn wò. Àwọn tí wọ́n kọ̀ wípé ká má lọ, òǹkà tiwọn náà ó pọ̀. Àwọn tí wọ́n ní ká lọ, òǹkà tiwọn náà pọ̀. Ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ní ká lọ, òǹkà tí wọ́n pọ̀ ju àwọn ẹni tó ní ká má lọ lọ. Ànábì wá ṣe ti àwọn ẹni tí wọ́n ní ká lọ. Ànábì fi ń yé àwa, Ọlọ́run fi yé àwa mùmínì. Ànábì fi kọ́ àwa mùmínì lẹ́kọ̀ọ́ tá a padà wá lẹ́yìn ànábì, lẹ́yìn àwọn sọ̀hábà wípé gbogbo wọn ẹ bá fẹ́ ṣe ẹ má gbàmọ̀ràn. Kó má jẹ́ wípé ohun tẹ́yìn bá rò wípé àwọn fẹ́ ṣe náà lẹ ṣe. Ọ̀gá ilé kéwú ni ẹni gbàmọ̀ràn, ọ̀gá ilé iṣẹ́ ni ẹni gbàmọ̀ràn. Ànábì tó jẹ́ wípé Ọlọ́run ní ń darí ẹ̀, Ọlọ́run ọba kọ́ lẹ́kọ̀ọ́ wípé washawirhum fil amri, má fojú tẹ́ḿbẹ̀lẹ̀kún, má fojú kí làwọn eléyìí jẹ́, má fi wo àwọn sọ̀hábà, má fi wo àwọn ẹni tí wọ́n dúró tì ẹ́ nídìí ẹ̀sìn yìí. Washawirhum fil amri, bẹ́ẹ̀ bá ṣe tán láti ṣe nǹkan ẹ bára yín dámọ̀ràn. Ẹ̀yin ọ̀gá ilé kéwú ẹ bá wọn àfáà dámọ̀ràn. Ọ̀gá ilé iṣẹ́ ẹ bá wọn tí ń bẹ lábẹ́ yín ẹ bá wọn dámọ̀ràn. Dìrẹ̀tẹ̀ iléèwé bá àwọn tẹ́jọ́ ń ṣe iléèwé, àwọn tẹ́jọ́ ń darí ẹ̀ ẹ bá wọn dámọ̀ràn. Ẹ má dá nǹkan ṣe, gbogbo ẹni tí bá ń dá nǹkan ṣe kò ní ṣàṣelà, kò ní ṣàṣeyọrí. Fa idha azamta fatawakkal ala Allahi. Bó bá gbàmọ̀ràn
torí wípé tàwọn eléyìí ò jọ tàwọn eléyìí, tó wá rí wípé tàwọn eléyìí ni mo fẹ́ ṣe, fatawakkal ala Allah, tó bá wá pinnu wípé èyí ni mo fẹ́ ṣe, wá gbára lọ́lọ́run, dúró tọ́lọ́run lórí ohun tó fẹ́ ṣe. Inna Allaha yuhibbul mutawakkilin. Ọlọ́run ọba ní òun nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tó bá gbára lé òun. Ká gbámọ̀ràn ìròyìn àwọn mùmínì ni. Nítorí bẹ́ẹ̀, gbogbo wa tá a bá fẹ́ ṣe nǹkan, ẹ jẹ́ á máa gbámọ̀ràn. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tí ogun UHUD mú wá tá a rí kọ́ nínú ogun UHUD náà ni wípé gbogbo aburú ayé, gbogbo aburú tí ó máa ṣẹlẹ̀ ní gbogbo àkókò, àwọn mùnáfìkí náà ni wọ́n máa ń wà lábẹ́, àwọn ní báàzì ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, nígbàtí ànábì palẹ̀ mọ́ ogun tá ń sọ yìí, tó kó àwọn èèyàn, àwọn ará Mádínà 3,000 tó kó wọn lọ́wọ́. Aṣíwájú àwọn mùnáfìkí Abdullahi ibn Ubay ibn Salul, nígbàtí wọ́n dé àárín ọ̀nà, tọ́kàn yan ànábì ti balẹ̀ wípé àwọn tí mo kó lọ́wọ́ yìí, àwọn 300 tí mo kó lọ́wọ́ yìí, wọ́n tó kojú ogun tá ń lọ. Abdullahi ọmọ Salul, nígbàtí ànábì kó mílíọ̀nù dání, tí Abdullahi ọmọ Salul ó bẹ́ wọn sí méjì, ó kó 300, ó kó wọn padà sí Madina, tó wá jẹ́ 700 ni wá ń bẹ pẹ̀lú ànábì. Èyí ń tọ́ka wípé ó ti dá wàhálà ńlẹ̀ sí àwùjọ àwọn mùsùlùmí. Ibẹ̀ láti mọ̀ wípé mùnáfìkí láyé, báwo ni àwọn mùsùlùmí ò ṣe ní àṣeyọrí, báyìí náà ni wọ́n máa ṣe. Ibi tí àǹfààní tí wọ́n bá ń bẹ, ibẹ̀ náà ni wọ́n máa sáré sí. Èrò wọn ní gbogbo ìgbà náà ni báwo ni àwọn mùsùlùmí wọ́n ṣe rí ìyẹpẹrẹ, báwo ni wọ́n ṣe jákulẹ̀, báwo ni wọ́n ṣe fọ́ àwùjọ àwa mùsùlùmí. Ìsopọ̀ tí ń bẹ láwùjọ àwa mùsùlùmí, mùnáfìkí, èrò wọn náà ni wípé báwo ni a ṣe fẹ́ yà wọ́n. Lọ́lọ́run bá fi sọ fún wa wípé ọ̀tá pàápàá náà ni mùnáfìkí, ọ̀tá ni àwọn mùnáfìkí jẹ́ fẹ̀yìn mọ̀lé, fẹ̀yìn mùsùlùmí. Ẹ̀yẹ máa wò wọ́n wípé mọ̀lé ni, alájì ni, àfáà ni, inú wa náà ní ń bẹ, jàmáà wa ní ń ṣe, ṣùgbọ́n Ọlọ́run ní àwọn lọ̀tá. Ẹ fura sí wọn o, ẹ sá fún wọn o. Bàbá wọnú súratul munafikid, Ọlọ́run bá sọ fún wa wípé humul adu, àwọn gangan lọ̀tá. Kèfèrí ìṣọ̀tá yín, Yẹ̀húdí kìí ṣọ̀tá yín, ọ̀tá tí wọ́n ó fúyẹ́ sọ́tá àwọn mùnáfìkì. Humul aduwwu, bẹ́ẹ̀ bá ń wá àwọn ọ̀tá pàápàá, àwọn ọ̀tá tó jẹ́ wípé ọ̀tá àwọn lè, humul aduwwu, àwọn mùnáfìkì ni. Ọ̀tá ni wọ́n jẹ́ fún ànábì, ọ̀tá ni wọ́n jẹ́ fún ẹ̀sìn Islam, ọ̀tá ni wọ́n jẹ́ fẹ́yìn ìmọ̀lẹ̀, ẹ̀yin mùsùlùmí.
fahazarihum ẹ ṣọ́ra fún wọn. Munafiki mùsùlùmí òṣòkèṣodò òjẹ́nlé eléégún òjẹ́nlé olóró, mùsùlùmí aládàlú Ọlọ́run sọ wípé humul aduwwu àwọn gangan lọ̀tá. Ẹ mọ́ wọ́n ta síbì kan. Bàbá eléégún kìí ṣọ̀tá ẹ̀yin mùsùlùmí, ìdí ẹ̀sìn ẹ̀ ló wà. Bàbá olówó kìí ṣọ̀tá ẹ̀yin mùsùlùmí, ìdí ẹ̀sìn ẹ̀ ló wà. Àwọn ọ̀tá mùsùlùmí àwọn náà ni ìmọ̀le aládàlú, ìmọ̀le eléégún gbógun bá dé, ìmọ̀le olówó bówó bá dé, ìmọ̀le nígbàtí àwẹ̀ bá dé, fahazarihum ẹ ṣọ́ra fún wọn. Qatalahumullahu kò ní dá fún wọn, ayé wọn ò ní dá, wọn ò ní rí àánú Ọlọ́run. Anna yufakun, irú wọn báwo ni wọ́n ṣe ríran lọ́wọ́? Irú wọn báwo ni wọ́n ṣe fi òdodo ńlẹ̀ tí wọ́n máa wá ṣe àmúlùmọ́là nínú tí ogun yìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tàrí jámújáde níbẹ̀ náà ni wípé munafiki náà ni ẹni ìpìlẹ̀ sí gbogbo iṣẹ́ ẹbí láyé. Ẹlẹ́ẹ̀kẹta nínú àǹfààní tá a tó fẹ́ mú jáde nínú ogun yìí náà ni wípé Ọlọ́run fi ogun náà ó fi ṣe gbígbàdúà fún àwọn ìmọ̀le fún àwọn mùsùlùmí láti lè yọ kúrò ní sáfù àwọn ìmọ̀le àwọn mùnáfìkì. Nítorí bí wọ́n bá lọ wá pọ̀ pẹ̀lú wọn ò ní rí àṣelà. Ọ̀pọ̀ ogun tí Ànábì ń lọ kojú àwọn kèfèrí bí wọ́n bá dọ́nà ẹ rí wípé àwọn mùnáfìkì wọ́n máa jákulẹ̀. Àwọn mùnáfìkì tí wọ́n bẹ ní ọmọ ogun wọ́n máa jákulẹ̀. Léyìí tó jẹ́ wípé àwọn mùsùlùmí wọ́n máa rò wípé kádébí kẹ́yìn sọ páwọn ò ló ṣe mọ́, kádébí kẹ́yìn sọ páwọn ń padà lọlé. Ṣé ẹ mọ̀ wípé èyí ni wàhálà ni ó dálẹ̀ láwùjọ àwa mọ̀lé? Ọlọ́run wá ń sọ fún wa wípé jíjáde wọn kúrò nínú yín ire ni. Bí wọ́n bá ń bẹ òun ni ó fa wàhálà, òun ni ó jẹ́ kẹ́ ẹ má ní àṣeyọrí. Ká wá ṣe wọn kúrò nínú sáfù ẹ̀yin ìmọ̀le, kúrò nínú àwùjọ ẹ̀yin tẹ́ gba Ọlọ́run ọba gbọ́, ìkẹ́ni látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí bí wọ́n bá yín jáde tí wọ́n gbé àkọ́kọ́ wípé àwọn ń lọ ogun, wọn á ṣe sábàbí tí ẹ̀ fi ní rí ẹni jagunmólú. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an, ó júwe àwọn mùnáfìkì fún wa. Ó sọ fún wa wípé wa idha ra'aytahum tu'jibuka ajsamuhum. Bẹ́ẹ̀ bá ń wò wọ́n, eré ànábì, bó bá ń wo àwọn mùnáfìkì yìí, tu'jibuka ajsamuhum, ó ṣe mọ̀ níbi àwọ̀ wọn, wọn a kì lápá, wọn a kì láyà. Tó bá ń wò wọ́n, ó rí wípé àbẹ́yàn bá ríwà àwọn eléyìí yóò jagun mólú. Wa in yaqulu tasma' li qawlihim, bí wọ́n bá wá sọ̀rọ̀ lẹ́nu, ahọ́n wọn dá,
wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ ṣùgbọ́n ẹ̀mí wọn kò sí gbàgbọ́ ń bẹ̀, ọpọlọ wọn kò sí ìmọ̀ níbẹ̀. Ka'annahum khushubun musannada. Bẹ́ẹ̀ bá rí wọn, wọ́n dà gẹ́gẹ́ bí igi tàgétà fi rọ ilé tó fẹ́ wó tí ò sí ẹ̀mí nú ẹ̀, igi gbígbẹ tí ò ní àǹfààní kan tó fẹ́ ṣe, kò fẹ́ hù, kò fẹ́ mú èso wá, bẹ́ẹ̀ sì ni kò fẹ́ mú bòjì wá. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn mùnáfìkì. Ẹ má gbára lé wọn, ẹ má fara tì wọ́n, ẹ má rí wọn nírí wípé ẹ ti rí èèyàn. Nínú àǹfààní tá a rí kọ́ nínú ogun yìí, ogun UHUD, náà ni wípé kẹ́yìn ó palẹ̀ mọ́ tí ogun ó nídìí kíkọ́, ó nídìí ètò. Ànábì wa Muhammad ká àtọ́lá kó máa lọ bá nígbà tó dé UHUD, ó tò àwọn ẹni tí wọ́n fẹ́ máa yin ọ̀kọ̀, ó tò wọ́n sáyé wọn. Àwọn tí wọ́n lò dà, ó tò wọ́n sáyé wọn. Báyìí náà ní sì ń sọ fún kálukú. Abdullahi ọmọ Jubair tó fi jẹ olórí àwọn ẹni tó fẹ́ máa yin ọ̀kọ̀, òǹkà tí wọ́n níjọ́ náà wọ́n jẹ́ 50 second. Ó sọ fún wọn wípé àwa máa bẹ níwájú, ẹ̀yin ẹ wà lẹ́yìn wa, ẹ wà lókè, ẹ máa dáàbò bò wá. Bẹ́ẹ̀ bá rí wípé a bẹ̀rẹ̀ sí máa jagun, ẹ má ràn wá lọ́wọ́, ẹ̀yin wá níbi tẹ́ wà. Kó má jẹ́ wípé ọ̀kọ̀ tí yóò mọ̀ tó wá bà wá. Àsìkò tá a fẹ́ lo ẹ̀yin sí, ìgbà tí ẹ bá rí pé tí ń rẹ̀ wá, ìgbà náà la fẹ́ lo ẹ̀yin. Bẹ́ẹ̀ bá wá rí wípé a borí ogun, ẹ má kún wa lọ́wọ́ níbi àti kó ọrọ̀ ogun o. Wa in ra'aytumuna nagtanimu. Bẹ́ẹ̀ bá rí wípé a bẹ̀rẹ̀ sí máa kó ọrọ̀ ogun, ẹ má kó níbi tẹ́ ẹ wà o, ẹ má pẹ̀lú wa o, ẹ̀yin ẹ wà níbi tí ẹ wà, ẹ má kó mbẹ̀ dìgbà tá a fi sọ fún yín. Ohun àwa bá kó àjọ níní. Ètò tí Ànábì gbé kalẹ̀ ní òun làwọn sọ̀hábà ò tẹ̀lé, ló fi di wípé ogun náà padà yí sí wọn lórí. Ọlọ́run fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Nínú àwọn ohun tá a tó rí mú lẹ́kọ̀ọ́ nínú ogun yìí náà ni wípé ká tẹ̀lé àṣẹ tọlọ́run, ká tẹ̀lé àṣẹ ti Ànábì. Ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ẹ̀. Bá a bá wá yapa, tá a wá ń ṣe Ọlọ́run, ayapa òfin Ọlọ́run, ayapa òfin Ànábì wa, tọlọ́run là ń ṣe, a rí wípé aburú ni lórí àwùjọ. Kèé wá ṣe àwọn ẹni tí wọ́n yapa nìkan àtẹni tí ò yapa náà. Ewu ni lórí gbogbo wa. Bẹ́ẹ̀ bá tẹ̀lé tọlọ́run tó tẹ̀lé ti Ànábì, yóò rí wípé ìfọ̀kànbalẹ̀ yóò máa bẹ. Bàbá wo gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìtàn, a rí wípé ọ̀pọ̀ mùsíbà, ọ̀pọ̀ fìtínà ó wáyé látara ṣíṣe Ọlọ́run, yíyapa sófin Ọlọ́run. Ọlọ́run fẹ́ ròyìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ogun
Uhud owó yẹn fún wa Ọlọ́run wá dá wa padà sẹ́yìn wípé ẹ rántí ẹ lọ wo ẹ̀yin mùmínì awalamma asabatikum musibatun qad asabtum mislaiha àdánwò tó dé bá yín nínú ogun Uhud ẹ̀yin náà ti fi wé kan àwọn kèfèrí nínú ogun Bádírì àmọ́gbà tí ogun Uhud dé ìwà ń yà yín lẹ́nu ẹ wá ń ṣe ìmọ̀ wípé kultum anna hadha báwo ló ti lè jẹ́ bẹ́ẹ̀ báwo la ṣe lè rí àdánwò báwo làwọn kèfèrí ṣe lè borí àwọn mùsùlùmí Ọlọ́run wá fèsì wípé qul huwa min indi anfusikum ṣé bí mọ̀lẹ́ ni wá ṣé bí ànábì ń bẹ pẹ̀lú wa ṣé bí ìsìláàmù là ń ṣe báwo ló ṣe lè jẹ́ wípé àwọn kèfèrí ni wọ́n padà wá borí wa nínú ogun Ọlọ́run wá fèsì wípé ìrẹ́ ànábì sọ fún wọn pé èyí tó ṣẹlẹ̀ nínú ogun Uhud yìí tó fi wá di wípé àwọn kèfèrí wá ń borí ẹ̀yin mùsùlùmí huwa min indi anfusikum ẹ̀yin náà lẹ fà o ṣànàbí ti ní ẹdúó ń bí ẹdúó ẹ̀yin lẹ sáré lẹ́yìn ayé wọ̀nbìyá mú yín ẹkú ò níbi tí ànábì ní ẹdúó sí ló fi di wípé ẹ lọ kàgbá kò tí ẹ kàn nínú àwọn ohun tá a rí lẹ́kọ́lẹ́kọ̀ọ́ nínú ogun yìí náà ni wípé ewu tí ń bẹ níbi ká máa gbé wọ́n mọ́ sí kiri nígbàtí wọ́n fún ọ̀rọ̀ ká sí àwùjọ àwọn mùsùlùmí wípé ànábì ti kú ọ̀rọ̀ ni ó ṣe àkóbá fún pípọ̀ àwọn mùsùlùmí dépò wípé ọ̀pọ̀ wọn sá padà ọ̀pọ̀ wọn ju irinṣẹ́ ogun ńlẹ̀ wípé kí ló kàn ànábì tá a bá wá ó ti kú àǹfààní pọ̀ nínú ogun yìí kìí ṣe ohun tí yóò lọ lásán bẹ́ẹ̀ nínú àǹfààní náà ni ẹni tó kú sógun ipò ẹ̀ níwájú Ọlọ́run nígbàtí àwọn mùmínì kú sógun ànábì ní ẹ má wẹ̀ wọ́n ẹ má kírun sí wọn lára inú aṣọ tí wọ́n kú sí inú ẹ̀ náà ni ẹ fi sí wọn ní ohun tí ó tún wá fi yé wọn wá wípé àwọn tí wọ́n kú yìí wọ́n ń bẹ pẹ̀lú àwọn ànábì Ọlọ́run wọ́n ń bẹ pẹ̀lú àwọn ẹni òótọ́ wọ́n ń bẹ pẹ̀lú àwọn ẹni rere nínú àǹfààní náà ni wípé mùmínì bó tilẹ̀ wò ó jẹ́ ẹ̀yin pẹ́ tó máa bẹ pẹ̀lú Ọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run kó máa gbé ìsìláàmù ga gbogbo ẹni tí ń wá ìkúlẹ̀ mùsùlùmí ìkúlẹ̀ ìsìláàmù Ọlọ́run ọba má já wa bọ́ o jẹ́ a máa bẹ lókè ọlá àti tóbi tọ́lọ́run wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima kathira subhanakallahumma wa hamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar Allahu akbar Allahu akbar la ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله